Ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé mi àmín o. Àbí Comfort Olúwafẹ́mi Ọmọgẹ̀ ní ọdún 1919 ní ìlú Ìgbódìgò ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa lápá gúúsù ìpínlẹ̀ Ondo. Arábìnrin Comfort Ọmọgẹ̀ jẹ́ ayaba gẹ́gẹ́ bí ìyàwó láàfin ọba Williams Ọmọgẹ̀ tí í ṣe ọba aláyélúwà ti ìlú Ìgbódìgò Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Láti bí ọmọ ọdún 14 ni Comfort ti bẹ̀rẹ̀ sí ní fi ìfẹ́ hàn sí iṣẹ́ orin ní kíkọ, ṣùgbọ́n tí ó wá gbajúmọ̀ gan ní pàtó láti ọmọ ọdún 17 years. Irúfẹ́ orin tí Comfort Ọmọgẹ̀ ń kọ ni a mọ̀ sí orin àsìkò, tí í ṣe orin ìbílẹ̀ àwọn ọmọ ìlú Ìkálẹ̀ tí wọ́n fi máa ń dára wọn lárayá bí wọ́n bá ń ti oko dé tàbí tí wọ́n ti ọjà dé lọ́wọ́ ìrọ̀lẹ́. Irúfẹ́ orin tí Comfort Ọmọgẹ̀ ń kọ kì í ṣe orin tó fààyè gba àwọn ohun èlò orin òkèèrè. Gbogbo ohun èlò orin tí wọ́n máa ń lò nínú orin Ìkálẹ̀ yìí ló jẹ́ ti ìbílẹ̀ tiwantiwa láti agbègbè Ìkálẹ̀. Iṣẹ́ orin kíkọ ní ṣíṣe ó gbìnàyà fún arábìnrin Comfort Ọmọgẹ̀ lẹ́yìn ìgbà tó di aya láàfin ọba Williams Ọmọgẹ̀ tí í ṣe aláyélúwà ti ìlú Ìgbódìgò níjọba ìbílẹ̀ Òkìtìpupa. Ọba Williams Ọmọgẹ̀ ló gba ìyàwó rẹ̀ Comfort Ọmọgẹ̀ ní àmọ̀ràn àti ìyànjú wípé kí ó dá ẹgbẹ́ òṣèré olórin tirẹ̀ sílẹ̀ kí ó sì mú iṣẹ́ orin kíkọ gẹ́gẹ́ bí iṣẹ́ ṣíṣe nísàn. Comfort Ọmọgẹ̀ gba ìmọ̀ràn ọkọ rẹ̀, ó dá ẹgbẹ́ òṣèré olórin tirẹ̀ sílẹ̀, ó pè é ní ẹgbẹ́ Abọ́ba Àsìkò, tí ó sì gbé àwo orin rẹ̀ àkọ́kọ́ jáde ní ọdún 1976. Àwo orin yìí ló sọ Comfort Ọmọgẹ̀ di obìnrin àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Ìkálẹ̀ tí a mọ̀ wípé ó gbé igbá orin kíkọ gẹ́gẹ́ bí iṣẹ́ ṣíṣe nísàn. Àpapọ̀ gbogbo àwo orin tí Comfort Ọmọgẹ̀ padà gbé jáde jẹ́ 60 níye, tí ọ̀pọ̀lọpọ̀ orin rẹ̀ sì máa ń ní í ṣe pẹ̀lú òṣèlú, ọrọ̀ ajé àti ọ̀rọ̀ tó ń lọ láwùjọ. Bákan náà ni arábìnrin Comfort Ọmọgẹ̀ mú àwọn orin Kristẹni kọ̀ọ̀kan wọ inú orin rẹ̀. Lára wọn ni a ti rí orin Ọlọ́run mi, ìwọ ni màá sìn, tí ó jẹ́ ọ̀kan nínú àwọn orin rẹ̀ tó gbajúgbajà jùlọ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yan arábìnrin Comfort Ọmọgẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣojú orílẹ̀-èdè yìí níbi àpérò àṣà àwọn adúláwọ̀ Black Cultural Festival tí ó wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọdún 1984. Ṣùgbọ́n tí arábìnrin yìí kò lè lọ látàrí bí ìjọba ṣe yí padà lójijì ní ọdún 1983. Comfort Ọmọgẹ̀ jẹ́ oyè ìfidánilọ́lá tó pọ̀ dáadáa. Bákan náà ni ó sì jẹ́ olùdámọ̀ràn àpapọ̀ fún ẹgbẹ́ àwọn òṣèré olórin Performing Musician Association of Nigeria. Ìròyìn òfegè nípa ikú rẹ̀ tàn kálẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún 1999. Èyí ló fà á tí ó fi gbé àwo orin kan jáde tí ó pè é ní Méjì Kú. Ó gbé àwo orin ọ̀hún jáde ní oṣù kẹjọ ọdún 1999 tí àwo orin yìí sì jẹ́ àwo orin tí Comfort Ọmọgẹ̀ gbé jáde gbẹ̀yìn kí ó tó jáde láyé. Comfort Olúwafẹ́mi Ọmọgẹ̀ jáde láyé ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 1999 lẹ́ni ọgọ́rin ọdún 80 years oṣù kan lẹ́yìn tí ó gbé àwo orin rẹ̀ tó gbẹ̀yìn jáde. ẹgbẹ́ ní ayé ò bá mi náà kí ọdún bá náà ó yeye àgbèríkà. Ibi ilẹ̀ a ó rí mọ́ fún tọ̀sẹ̀ yìí. Wálé Morakinyàn lórúkọ tèmi o. Wálé Social.